Mo kí yín níbikíbi tí ẹ bá ti ń wò wá. Ẹ káàbọ̀ padà sí orí channel wa. Ẹ jẹ́ kí a sọ̀rọ̀ nípa fíìmù yìí tó rira apá kejì. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ní ìparí apá kìíní, òun ni Lateef Adédìméjì ó ti fún Rahmon lọ́rùn pa. Níbi tí wọ́n ti ń bára wọn fà á, tí wọ́n ti ń bára wọn jà. Ó ní Mobimpe ti fọ́ flower vase mọ́ Lateef ní orí. Òun ló sọ Rahmon di èrò ẹ̀wọ̀n. Ọdún 5 gbáko ni Rahmon lò ní ẹ̀wọ̀n kó tó di pé orí kó yọ tí wọ́n fi lẹ̀ pé kó máa lọ. Gẹ́lẹ́ tí ó jáde ní ẹ̀wọ̀n ni ó pàdé ọ̀rẹ́ rẹ̀ àtijọ́ kan. Nígbà tí ó délé ọ̀rẹ́ ẹ̀ ló bá rí invitation card 5 years wedding anniversary. Ta ló ń ṣe 5 years wedding anniversary? Ló bá di Lateef àti Mobimpe. Àṣé Lateef ògbó kò kú rárá. Ọmọ ọlọ́mọ sì ń jẹ ìyà nínú ẹ̀wọ̀n fún ọdún 5 gbáko. Ìyà ìfẹ́ ni Rahmon jẹ. Irú ìfẹ́kífẹ́ wo leléyìí tí ó wá ń ṣe ẹ̀wọ̀n nígbà tí ẹni tó ń ṣẹ̀wọ̀n nítorí títí ẹ̀ wọ́n ti fẹ́ra wọn, wọ́n ti ń jayé tí wọ́n lọ. Ṣùgbọ́n nínú apá kejì fíìmù yìí tó rira, nǹkan kan tún ṣẹlẹ̀ níbẹ̀ o. Rahmon padà wá olólùfẹ́ rẹ̀ lọlé tó jẹ́ Mobimpe. Ó wá lọlé ọkọ rẹ̀. Nígbà tó wọn àti Lateef Adédìméjì fojú kanra wọn ló bá tún bẹ̀rẹ̀ ìjà yìí. Ìjà tí wọ́n ń jà ló mú Lateef mú ọ̀bẹ tó fi gún Mobimpe pa. Èmi lérò pé ó yẹ kí fíìmù yìí ní apá kẹta. Àbí kí ni nǹkan tí àwa rò? Òṣèré wo ni a fẹ́ràn jù nínú fíìmù yìí? Àti pé kí ni ẹ̀kọ́ tí a rí kọ́ nínú fíìmù tó rira apá kejì? Ẹ jẹ́ kí a comment sínú comment section wa. Ká sì má gbàgbé pé comment tó bá ti ní like jù ni ó máa jẹ ẹ̀bùn 5,000, 10,000 àti 15,000 naira tí à ń fún àwọn olólùfẹ́ wa. Ẹni tí ò bá ti subscribe ò ní àǹfààní láti jẹ ẹ̀bùn wa o. Tí ẹ bá fẹ́ jẹ nínú ẹ̀bùn yìí, ẹ subscribe sórí channel yìí tí ẹ bá ti subscribe. Kẹ́ ẹ dẹ̀ comment sínú comment section. Comment tó bá ti ní like jù ni á jẹ ẹ̀bùn. Ẹ má gbàgbé. Ọlọ́run á máa ṣọ́ wa, àní rárìn fẹsẹ̀ sí o. Àní jẹ ìyà àìmọ̀dí. Àkóbá àdábá kò ní jẹ́ titi wa o. A tún máa pàdé nínú fídíò wa tí ó ń bọ̀.